Tèmi, mò ń gbọ́ pé àwọn èèyàn kan ṣì wà tí wọ́n ti wo Seven Doors. Ṣáwọn èèyàn kan ṣì wà tán tí wo Seven Doors ṣá? Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́, ẹ̀ ń miss o, ẹ tètè gba Netflix lọ kẹ́ lọ wo Seven Doors. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ ṣókí ohun tí ó ṣẹlẹ̀ nínú Seven Doors yìí. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe àdúrà kan ná. Ègún ìdílé ìyá, ègún ìdílé bàbá, ọ̀rọ̀ tá ò mọwọ́ tá ò mẹsẹ̀, ọ̀ràn tí àwọn babańlá wa ti dá, tí àwọn ìyáláyàláyà wa ti dá tá ò mọ̀ nípa rẹ̀, tá ò mọwọ́ tá ò mẹsẹ̀, kò màmá ní jà wá. Ẹ wò ó, àdúrà ńlá ni. Torí pé kí ni, ìjì ayé máa fi ọba Adédùn joyè, ó má fi lákàlàkà lórí ọ̀rọ̀ tí kò mọwọ́ tí kò mẹsẹ̀ nínú sinimá yìí. Bàbá ló jẹ́ èso àjàrà, àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ màlẹ́yìn ń kàn, èmọ̀ rèé. Ṣèbí jẹ́jẹ́ ni ọmọọba Adédùnjoyè ń ṣe ìgbésí ayé rẹ̀ nípínlẹ̀ Èkó pẹ̀lú aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀. Ṣàdédé làwọn ará ìlú wọn bá dé. Lọ́sàn-án kan, ọba ní ọba Adédùnjoyè, ọba má kàn ẹ́. Ó ní èmi ọba kẹ̀. N ò lè jọba o. Ẹ wò ó, ká má fọ̀rọ̀ gùn, ìyàwó rẹ̀ ṣáàtì àtàwọn ọmọ rẹ̀. Wọ́n ní dandan àfi kó jẹ ọba. Tí ó bá jẹ ọba yìí, àpọ́nlé náà ló mú wá fáwọn. Kí ló jọba sí? Àtìgbà tí ọba Adédùnjoyè ti jẹ ọba yìí ni kò ti sí ìsinmi mọ́. Ọ̀tọ̀ ló ń yanjú ogun tìlú ti àwọn olóyè jẹgúdújẹrá tí wọ́n da ìlú ṣìbáṣìbò. Ọ̀tọ̀ ni ó ń yanjú ogun ti ara rẹ̀ nígbà tí kò sì fi ijọ́ kan ní ìsinmi. Ná bá ní ẹ̀ṣẹ̀ táwọn babańlá rẹ̀ ti ṣẹ̀, òun ni wọ́n bẹ̀ wò lára rẹ̀. Kí ni títí ẹ̀? Ẹ jọ̀ọ́. Wàhálà yìí pọ̀ fún ọba Adédùnjoyè débi wípé wọ́n ní àfi tí ó bá kan ilẹ̀kùn méje, ẹni tó sì jẹ́ wípé òun àti ìyàwó rẹ̀ nìkan náà ni wọ́n ti jọ ń bá eré ìfẹ́ wọn bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ṣé léyìí máa ṣeé ṣe? Ìyàwó mà fárígá, ó ní láíláí òun ò lè gbà kó ń fẹ́ ìyàwó lé òun, kó tiẹ̀ tún wá ṣe ìyàwó kan, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta, odidi obìnrin méje tán. Kí ni ìdí tí wọ́n fi ní kí ọba Adédùnjoyè fẹ́ ìyàwó méje? Ẹ wò ó, ẹ lọ wo sinimá náà. Òun ni ó tó lè yé yín. Ó dìgbà tí ẹ bá wò ó, tí ẹ farabalẹ̀, tí ẹ wò ó, ìyẹn ni ó sì lè yé yín yékéyéké. Ẹ jẹ́ kí n má tàn yín, nígbà tí wàhálà pọ̀, nígbà tí wọ́n sì pàdánù ìkan lára ọmọ wọn, àwọn ọmọ méjì tí wọ́n bí tí wọ́n pàdánù ẹyọ kan ńbẹ̀. Ìyàwó mà padà gbà kí ọba Adédùnjoyè fẹ́ ìyàwó. Nígbà tí wọ́n á fẹ́ obìnrin méjèèje yìí, ǹjẹ́ ṣé wàhálà tán bí? Kò tán o, ó tún kù lẹ́yìn. Òun ni mo fi ní wípé ojú ọba Adédùnjoyè máa rí tó nínú sinimá yìí. Ìjì ayé sì ṣe kíni, ó fi lákàlàkà débi pé ó tún pàdánù ọmọ rẹ̀. Yìí pọ̀. Ṣé ti èèmọ̀ tí àwọn ìyàwó tó fẹ́ fi ojú rẹ̀ hàn la fẹ́ sọ ni, àbí wàhálà fìtìnátì àárọ̀ àti alẹ́? Ẹ wò ó, nígbà tí ó sú, ó tiẹ̀ kọ́kọ́ fìgbà kan lé wọn lọ, ṣùgbọ́n kàkà kí ewé kinní kan dẹ̀ ni, líle mà ni ó ń le sí i. Ná bá tún ní àwọn ìyàwó tí ó lé lọ, àfi kó lọ gbà wọ́n o, kó sì fẹ́ wọn dénú dọ́kàn. Ọba Adédùnjoyè bá tún ṣe ìyàwó fún gbogbo àwọn ìyàwó yìí. Wọ́n ṣèyàwó alárinrin, la bá tiẹ̀ wò ó pé tán, ogún ti tán, ẹbọ ti fín, ẹbọ ti gbà. Lẹ́yìn ìyàwó, nígbà tí gbogbo àwọn ìyàwó náà sì ti ṣe kíni, tí wọ́n ti farabalẹ̀, tínú oníkálùkù sì ti ń dùn, a ti wò pé ọba Adédùnjoyè mà ti bọ́ nínú wàhálà. Àṣé irọ́ ni. Ná bá tún ní àfi kí ọba Adédùnjoyè ja ogun èṣúṣú. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ọba Adédùnjoyè yìí, kò sí kan báyìí tí ó fi ọwọ́ ara rẹ̀ fà ńbẹ̀ o. Ẹ̀ṣẹ̀ tí àwọn babańlá rẹ̀ ti ṣẹ̀ sẹ́yìn. Kìí ṣe bàbá rẹ̀, kìí ṣe bàbá tó bí bàbá rẹ̀, bàbáńlá bàbá rẹ̀. Òun ni pé ègún ìdílé bàbá rẹ̀, òun ló ń bá ọba Adédùnjoyè jà. Òun mà ló pàdánù ọmọ rẹ̀ sí. Òun ni mo fi ní wípé ègún ò ní jà wá o, kò ní jà mí, kò ní jà ẹ̀yin náà. Ẹ wò ó, ó tún dìgbà kan ná. Tí ẹ bá fẹ́ wo fíìmù yìí, orí Netflix lẹ ti lè wò, torí pé kò sí lórí YouTube níbí báyìí. Orí Netflix òun lẹ ti lè wò. Tí mo sì fi ń dá yín lójú wípé fíìmù tí ẹ wò tí ẹ ó gbádùn ni.
10/10 ni fíìmù yìí tí ó sì sí àṣàdànù kankan níbẹ̀. Ẹ wò ó, fíìmù yìí dùn gbọngbọn kan sí. Ó tún dìgbà kan náà, ẹ má gbàgbé láti bá mi like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share. Ẹ̀yin tí ẹ ò bá ti subscribe sórí channel èmi ọmọ yín kékeré yìí tẹ́lẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ ṣé gan ni. Ó tún dìgbà kan náà.